Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ Ẹtì, ọjọ́ 11 oṣù 11 ọdún 2022 tí bàbá wa nínú Olúwa, olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa ni ìṣẹ́gun lórí àgàn, ìṣẹ́gun lórí àgàn. Bíbélì kíkà wa wà nínú ìwé Genesis orí 18 ẹsẹ̀ 9 sí 14. Àkọ́sórí wa láòrí nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 17 tí ó kà báyìí pé ṣùgbọ́n obìnrin náà lóyún ní ọdún kejì ní àkókò náà, ó sì bí ọmọkùnrin kan gẹ́gẹ́ bí Èlíṣà ti sọ fún un. Àlàyé bàbá wa ní Genesis orí 18 ẹsẹ̀ 9 sí 14. Ọlọ́run sọ fún Ábúráhámù pé Sárà yóò bí ọmọkùnrin kan láàrin ọdún kan, ṣùgbọ́n ó rẹ́rìn-ín. Ó rò pé kò ṣeé ṣe nítorí pé ó ti dàgbà jù àti pé ó ti yàgàn fún ìgbà pípẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ìlérí ìbímọ rẹ̀ dàbí pé kò ṣeé ṣe rárá, Sárà gbé ọmọ rẹ̀ ní oṣù 9 lẹ́yìn náà. Kò ṣe pàtàkì bí ó ti pẹ́ tó, ìwọ yóò gbé àwọn ọmọ rẹ ní àkókò yìí ní ọdún tí ó ń bọ̀ ní orúkọ Jésù. Àmín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nínú ìjọ Kìrìsìtẹ́nì Ìràpadà RCCG ti Ọlọ́run ti bímọ lẹ́yìn tí wọ́n ti kọjá àkókò ìbímọ tipẹ́tipẹ́. Èyí fi hàn pé kò sí ohun tí kò ṣeé ṣe pẹ̀lú Ọlọ́run tí mò ń sìn. Bí ó ti wù kí ọ̀ràn àgàn náà ti pẹ́ tó, ó lè yí padà. Obìnrin kan wà tí dókítà sọ fún un pé kò ní inú. Àwọn ìbátan ọkọ náà tún sọ fún un pé kó jáwọ́ nínú dídààmú ara rẹ̀ nítorí pé wọ́n ti yọ ilé ọlẹ̀ ìyàwó rẹ̀ kúrò nípa tẹ̀mí. Tọkọtaya náà lọ sí ọ̀kan lára àwọn ètò wa lọ́jọ́ kan. Ọlọ́run sì sọ pé kí n sọ fáwọn èèyàn náà pé òun máa fún ẹnìkan tí kò lóyún nínú ìjọ. Ní oṣù yẹn, ó lóyún. Ọkọ rẹ̀ mú un lọ sí ilẹ̀ òkèèrè láti lọ bí ọmọ náà. Ó sì sọ fún àwọn dókítà pé kí wọ́n ṣe iṣẹ́ abẹ fún un kó má bàa sí ìṣòro. Lẹ́yìn ìbímọ, dókítà wá ilé ọmọ ṣùgbọ́n kò rí i rárá. Bàbá mi fi hàn gbogbo àgbáyé pé òun lè mú nǹkan jáde nínú ohun tí kò sí. Tí ó bá lè ṣe fún tọkọtaya yẹn, tìrẹ kò ní nira fún un rárá. Nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 9 sí 17, Bíbélì sọ fún wa pé nígbà tí Èlíṣà sọ fún obìnrin ará Súnémù náà pé òun yóò bí ọmọkùnrin kan, ó sọ pé ènìyàn Ọlọ́run, má ṣe tàn mí. Ní gbólóhùn mìíràn, ó sọ fún un pé kí ó má ṣe purọ́ fún òun. Èṣù fẹ́ kí o ní ìmọ̀lára pé Ọlọ́run lè jẹ́ òpùrọ́. Ọlọ́run yóò fi ara rẹ̀ hàn fún ọ pé òun kì í purọ́. Nínú Sámúẹ́lì kejì orí 1 ẹsẹ̀ 1 sí 9, Bíbélì pè Pẹ́nínà ní ọ̀tá. Ó máa ń fi Hánà ṣe yẹ̀yẹ́ nígbà gbogbo nítorí àgàn rẹ̀. Nígbà tí Ọlọ́run Olódùmarè dé, ó pa á lẹ́nu mọ́. Ẹnikẹ́ni tí ó bá ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ nísinsìnyí yóò dìde láìpẹ́ láti bá ọ yọ̀ ní orúkọ Jésù. Àmín. Àgàn lè mú kí èèyàn pàdánù ìfẹ́ láti wà láàyè. Genesis orí 30 ẹsẹ̀ 1 sí 2. Rákélì sọ fún ọkọ rẹ̀ pé fún mi ní ọmọkùnrin kan tàbí kí n kú. Ìròyìn kan tí ó dára fún ọ ni pé àìsí èso ní gbogbo ọ̀nà, ètò ìnáwó, ètò ẹ̀kọ́ ti ara àti ti ẹ̀mí yóò di ohun àtijọ́ nínú ìgbésí ayé rẹ ní orúkọ Jésù. Àmín. Ìjíròrò ní àwọn agbègbè wo ní ìgbésí ayé rẹ ni o ti ń gba Ọlọ́run gbọ́ fún èso? Gbàdúrà sí nípa rẹ̀ báyìí, òun yóò sì gbọ́ yín ní orúkọ Jésù. Ní àwọn agbègbè wo ní ìgbésí ayé rẹ ni o ti ń gba Ọlọ́run gbọ́ fún èso? Gbàdúrà sí nípa rẹ̀ báyìí, òun yóò sì gbọ́ yín ní orúkọ Jésù. Àmín.